Africa Content TV. Ọbalẹ̀ kú mufti nìyẹn wọ́n lè kú àfàgbà jara gàba wọ́n lè kú àná ọba. ẹ ṣe ká mufti nìyẹn. ẹ ṣe ká mufti nìyẹn. wọ́n kiri àgbẹ̀ ṣàkùnrin kan mufti nìyẹn. àbálẹ̀ sàkùnrin àgbẹ̀ ṣàkùnrin kan mufti nìyẹn. ẹ ṣe ká mufti nìyẹn. ọbalẹ̀ kú mufti nìyẹn. wọ́n lè kú àná ọba. wọ́n lè kú ọba yàrá yàtọ̀ láì. wọ́n lè kú ọba àdìyẹ jara gàba. wọ́n lè kú ọba Ahmed. wọ́n lè kú olóko. wọ́n lè kú àlọ́bọ̀. wọ́n lè kú àlọ́bọ̀. wọ́n ní mú ẹ̀ka àbọ̀. ṣé dáadáa lè dé àti retí rẹ o káàbọ̀. ṣé dáadáa lè dé. àwọn yìí rè é. wọ́n kọ̀ fọ́ọ̀mù ẹ̀yẹ́ yẹn pé mufti àfa àgbà pẹ̀lẹ́. àwọn òdòdó fún Canada. Come on, Latia. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Abi wangari. Abi Shehu Alimi. Amin. Èyí kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amin Mufti Diyar. Amin Shehu Alimi. Abi wangari. Kama hannu lafiya. Olúwa mi ọkọ̀ fáàmù yányá gbogbo tẹ́ béèrè náà lọ́wọ́ bá ṣe fún wa yìí ní Canada mufti gba àwọ́ọ̀dù eléri gbogbo ọmọ Ìlọrin wálé fún yín. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Olúwa mi lábẹ́ bàbá ọlọ́lá lábẹ́ ọlọ́lá ọba olú Ìlọrin náà ṣé o ayé mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹnyẹn ìjọba Canada yẹnyẹn pátápátá aṣojú Nàìjíríà yẹnyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmì mufti nìyẹn àmì wọ́ngẹ̀rì فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. آمين الله آمين آمين مفتديات آمين 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 سكت شيء أولياء آمين 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 مفتديات آمين نوبا آمين ولا قوة إلا بالله العلي العظيم آمين مفتديات آمين آمين